Wásílà tó fojú kẹ́ẹ́gùn Olóòlù mà ti jáde láyé. Òun ni gbogbo nǹkan táwọn èèyàn ń sọ káàkiri bá a ṣe ń sọ̀rọ̀ yìí o, wípé Wásílà tó fojú kẹ́ẹ́gùn Olóòlù ti jáde láyé. Ọmọbìnrin tẹ̀ ń wò yìí, òun làwọn èèyàn máa ń sọ kiri pé ó ti fojú rí Olóòlù. Wọ́n ló ti rí eégún Olóòlù. Eégún Olóòlù tá a sọ lórí ètò yìí láìpẹ́ yìí pé obìnrin kankan ò gbọ́dọ̀ fojú kan eégún Olóòlù. Eégún Olóòlù, Adámọ̀lápá fẹ́ eégún rọrí eégún Olóòlù. A sọ fún yín wípé obìnrin kí obìnrin tó bá fojú kan eégún Olóòlù, bí ó bá kú kó jáde láyé, kò tún ṣàbíamọ títí ó fi wọlé sùn. Èyí tí wọ́n ń lọ lórí ayélujára báyìí ni pé ọmọbìnrin tí à ń wò yìí ó ti fojú kan eégún Olóòlù, kódà ó ya àwòrán eégún Olóòlù sórí fóònù rẹ̀. Eléyìí ni gbogbo àwọn èèyàn ń sọ káàkiri. Sọmọ yìí fojú kan eégún Olóòlù lóòótọ́ àbí ò fojú kan eégún Olóòlù? Sọ ti kú ni àbọ̀ sì wà láàyè? Ibi báyìí nìkan lẹ ti lè gbọ́ òdodo ọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sí Wásílà tí wọ́n sọ wípé ó fojú kan eégún Olóòlù. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi o. Gbogbo aláwọ̀ pé kì í ṣe subscription ẹ̀ ṣòwò lórí YouTube. Ẹ kàn tẹ subscribe button kí ẹ sì tẹ notification bell kó fi jẹ́ pé gbogbo àti má ṣe fídíò mi ẹ máa láǹfààní láti rí àwọn fídíò mi. Ẹ dákun ẹ subscribe sórí YouTube channel mi o. Ẹ ṣeun, yóò dára fún wa o. Ó yá ẹ já wọnú ètò. Olóòlù ẹni ẹ̀wá kọ́rọ́ ó lè bá a yá. Ọ̀pọ̀lọpọ̀ fídíò ló ń káàkiri orí ayélujára wípé Wásílà fojú kan eégún Olóòlù, Wásílà ya fídíò eégún Olóòlù táwọn èèyàn ń sọ káàkiri. Bọ́rọ̀ náà ṣe jẹ́ ẹ jẹ́ n kọ́kọ́ pa á pété lórí ìyìn táwọn èèyàn ń sọ káàkiri ń kó yé ẹnikẹ́ni tí ó bá ti gbọ́. Òun ni pé ìgbà tí wọ́n rí i pé Wásílà ó fojú kan eégún Olóòlù, èyí tí Wásílà sọ nínú fídíò kan ni pé ara òun ò balẹ̀ mọ́ bóun ṣe fojú kan eégún Olóòlù. Èyí tí Wásílà sọ nínú fídíò kan ni pé ara òun ò balẹ̀ mọ́ ni lòun fi sọ fáwọn èèyàn wípé òun mà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Ìṣẹ̀lẹ̀ kan náà sì ṣẹlẹ̀ lágbègbè mi tó fẹ́ẹ́ rọ̀ mọ́ tẹ́gùn Olóòlù yìí. Ọmọkùnrin kan ni wọ́n jí fóònù ẹ̀ gbé. Ara àwọn tí máa ń pawọ́dà lọ́mọ tí mò ń sọ yìí. Wọ́n wá jí fóònù ẹ̀ gbé. Àwọn ń wò ó pé iPhone 12 kì í máa ṣe fóònù kékeré. Ọmọ asáàrí pé òun ti ń lọ ṣeré tún lọ gbá bọ́ọ̀lù ẹ̀ àsọtinú tí ó ṣe nú. ń gbọ́ dalẹ̀ ló bá mú orógbó ló bá dáná sun orógbó ló bá kórógbó lọ sídìí Ṣàngó ló bá bẹ̀rẹ̀ sí ní ṣépè pé Ṣàngó wọ́n ti gbé fóònù o, ẹni tó gbé fóònù òun ló ní kóun fún ọ lórógbó sísun o, Ṣàngó ò sì gbọ́dọ̀ jórógbó sísun. Èmi fi ń dá yín lójú pé nígbà tọmọ yìí ó fi parí ohun tí ń ṣe yìí, ìnira ti bẹ̀rẹ̀ sí í bá ẹni tó jí fóònù ẹ̀ gbé. Ọjọ́ kejì ni wọ́n gbẹ́ni ń wá tí gbogbo ara ẹ̀ sì ti bó yankanyankan. Padà sọ́dọ̀ Wásílà tí wọ́n sọ pé ó fojú kan eégún Olóòlù. Wásílà kóró ó ṣàlàyé wípé ara òun ò balẹ̀ mọ́ ni o, ara òun ò balẹ̀ mọ́. Ohun tí wọ́n wá ṣe ni pé wọ́n fọlọ́pàá gbé Wásílà. Lẹ́yìn tí ọlọ́pàá gbé Wásílà tán, ìgbà tí ó yá àwọn tó wà ní ìcháàjì eégún Olóòlù wọ́n lọ gba Wásílà kalẹ̀ àtàwọn òbí Wásílà. Ìgbà tí wọ́n gba Wásílà kalẹ̀, ibi ìdí òòṣà gangan ni wọ́n gbé lọ dàrẹ́ẹ̀tì lóde Ajé, níbi tí wọ́n ti ń bọ òòṣà yìí gangan ibẹ̀ ni wọ́n gbé Wásílà lọ dàrẹ́ẹ̀tì. Ìgbà tí wọ́n débẹ̀ wọ́n sọ̀rọ̀ fún Wásílà. Fídíò Wásílà lẹ̀ ń wò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ fún yìí. Wọ́n sọ̀rọ̀ fún Wásílà pé kára má bàa máa ní Wásílà mọ́. Tó lẹ́yìn èyí o, lẹ́yìn orò, ìgbà tí ó di bí ọjọ́ kejì, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri pé Wásílà ti jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣà, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n ń sọ pé Ọlọ́run mú ó ṣàmọ̀ríwọ́, ó kọjá àyè ni. Àwọn èèyàn ń sọ káàkiri bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń sọ wípé òun ojú rẹ̀ ń wá, òun lójú rẹ̀ rí, ohun tó yẹ kó ṣẹlẹ̀ sí Wásílà ń lọ ṣẹlẹ̀ sí Wásílà. Ṣùgbọ́n èmi wá fi ń dá yín lójú lónìí pé kò sí nǹkan kan tó ṣe Wásílà o.
Wásílà ń bẹ lórílẹ̀ alààyè kò sí nǹkan kan tó ṣe Wásílà ṣùgbọ́n sí lóòótọ́ ni pé Wásílà fojú kan eégún olóòlù àbí Wásílà ò fojú kan eégún olóòlù tó bá jẹ́ pé Wásílà fojú kan eégún olóòlù kankan ò ṣe Wásílà a jẹ́ wípé ká sọ wípé eégún olóòlù lágbára kankan ò fúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé Wásílà ò fojú kan eégún olóòlù a jẹ́ pé ẹ̀yin kò sí nǹkan kan náà bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi fi ń dá yín lójú pé Wásílà ń bẹ lórílẹ̀ alààyè Wásílà ò sì fojú kan eégún olóòlù o ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu Wásílà èyí tí Wásílà bọ̀ oníròyìn sọ ẹ jẹ́ á gbọ́ lẹ́nu Wásílà. mo ń darí náà sàmọ́ ní mi ò kú. ẹ ló Wásílà ṣé wọ́n nu. bẹ́ẹ̀ ni sà èmi ni. ìwọ ni. bẹ́ẹ̀ ni èmi ni. wọ́n máa ti gbé kiri pé Wásílà ti kú. àwọn kan ń sọ tiwọn ni wọ́n máa ṣe ra wọn. ìwọ ni mọ́mí fi fa lórí lánàá. bẹ́ẹ̀ ni Wásílà tọmọ ṣẹ̀kí. a jẹ́ pé ètùtù ti gbà náà nù àbí bò wá ní. ọtí á ṣe bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ̀fi sórí fọ́nrán. dájú mi ọlọ́run má jẹ́ kára kó bá ní ilé yóò lóòlù. àmọ́ ẹ wo ẹ ṣáà dúpẹ́. já ṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan já ṣàlàyé moment of clearance la wà yìí láti clear agbọn tó wà nílẹ̀. torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ báyìí. gbogbo ayé ló ń gbọ́ ẹ. èmi ò ya olóòlù o. bó ló ṣe ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. ọjọ́ wo ni ná. ọjọ́ Thursday ni olóòlù kọjá ní àràǹdì àtolúsọ̀rẹ̀ méjì. ọjọ́ ìdẹ̀ ní ilé ìgbẹ́ ni mo wà ní nǹkan mọ́ nǹkan yẹn tó ní kẹ́mi ìgbé kí n máa lọ sí ṣọ́ọ̀bù. bí mo ṣe dé ṣọ́ọ̀bù ní ìṣílẹ̀kùn gan mo kàn lọ dúró sọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè torí bẹ́ẹ̀ náà láti kó kúrò. bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n gbé mọ́tò àmọ̀tẹ́kùn wọn gbé síbẹ̀. olólùgbò kọjá níbi tá à ń sọ yìí olólùgbò kọjá Tolú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post even mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n ṣáà delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ kan bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ìrọ̀lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù ìrọ̀lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́ngbà tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ̀ mi ìwà mọ̀ nǹkan tó dé tó fi wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan bọ̀ mi ì mọ ẹni bẹ́ẹ̀ àmọ́ mo kàn tí mo kàn ní pé Ọlọ́run bá mi dá ẹni bẹ́ẹ̀ ní ẹjọ́ tó yẹ. Tọ́lọ́run sọ pé ó fi trend ó trend ni ṣé mi mọ̀ ọ́ tẹ́lẹ̀ ṣé gbogbo àwọn tí ó mọ̀ ọ́ tẹ́lẹ̀ ti mọ̀ ọ́ báyìí. bẹ́ẹ̀ ni sà ó níbi tọ́lọ́run mú ẹ lọ. àmì sà. tí elétùtù wá dé ńgbà táwọn ọlọ́pàá gbé ẹ tán kí n lójú rí ní police station. ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan wọn ṣe rádaràda sí mi wọn dẹ̀ ní mí lára. látàrí wọn ní kí n fọkàn balẹ̀ ní bí torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn náà rí i pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe ń sọ pé nǹkan yìí mi ì ṣe wọn ní mí lára wọn dẹ̀ ṣe nǹkan tí ò dáa pẹ̀lú mi. ibù mi sọ fún alẹ́yìn pé mo kàn wà nínú sẹ́ẹ̀lì tán sí mi mọ́ pé bóyá wọn ní mí lára pé bóyá wọn dẹ̀ sọ gan tí ò dáa sí mi. ó dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọ́n ló tún di pé àwọn tó wá ń lọ ṣètùtù fárí nígbà tó rò lónìí. sá. ètò ìṣẹ́ dáhùn pé à ń tún lọ ṣètùtù à ń fárí ni nígbà tí ó ṣe fún oró lóòlù. ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ ìgbà tí mo mọ̀ wọ́n ní wọ́n wá gba béèlì mi wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé àjọ ń lọ sí òde ajé ní ilé olóòlù wọ́n náà máa ṣe ètò oòrùn fún mi oòrùn rẹ̀ wọ́n dẹ̀ nìkan lọ ra ẹran tó bá mi ra aṣọ pupa wọ́n dẹ̀ ní pé wọ́n làwọn náà máa bá mi fárí torí ẹ mọ̀ ẹni aráyé lẹ bọ nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ó jẹ́ káwọn ọmọ ní nǹkan tó fún wa dì sí àwọn ẹni lẹ́nu ní ọwọ́ èmi ò kú o mo wà láyé. sọ Olúwa ṣeun. bẹ́ẹ̀ ló mi ìṣubú lóòlù mi ìró lóòlù náà bí ìyá mi dẹ́gẹ́ kó wo lóòlù mi ì tó bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mo ṣe fídíò àwọn èrò tó dúró wọ́n wá ní àwọn èèyàn kan wá bí mílẹ̀ pé tí mo lè ṣe fídíò èrò tó dúró yẹn ṣé mo mọ̀ bóyá olóòlù ń bẹ láàrin wọn mo ní olóòlù ò sí bẹ́ẹ̀ tó olóòlù gba ọ̀dọ̀ wa kọjá tọ Ọlọ́run ti ṣeun láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì sà. láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì. ntọ́lọ́run níwà fi trend ló fi trend nìyẹn ó rí ìrìn àjò ayé ẹ ti bẹ̀rẹ̀ lọ́tún báyìí. àmì. ọ̀nà ẹ̀ ó là ọ̀nà ẹ̀ ó là ntọ́lọ́run fẹ́ lò fún àti ìmọ̀ ìtumọ̀ ta ló yé nù o. kò yé wa ìdí tó fi ṣẹlẹ̀ ó ṣáà ṣẹlẹ̀ náà ni o bágé o rò náà o rò pé ó fẹ́ pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó nídìí tó fi ṣẹlẹ̀ àti ìmọ̀ ni màá sì máa kàn sí ẹ.
àmì mo gbọ́ sọ wàá sóríire díẹ̀ àmì sà. má sunkún ọ̀nà ẹ ti là ìṣínà ní fún ẹ ìṣínà ní fún ẹ ok díẹ̀ ok. àmì sà ẹ ṣe sà. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Wásílà yìí o Wásílà gangan tí wọ́n lọ fojú kógun olóòlù òun ní sọ̀rọ̀ yìí o níta wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé Wásílà ò fojú kéégún olóòlù Wásílà ò sì kú àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣọdẹ lọ́jọ́ tí eégún olóòlù jáde kọ́ bá sí wàhálà fídíò rẹ̀ lásán ni Wásílà ṣe Wásílà ò ya eégún olóòlù rárá bó tilẹ̀ ọmọ ṣùgbọ́n bá a bá wá tọ rẹ́kọ̀dù lọ dáadáa àwọn tó ti fojú kéégún olóòlù lónìí nílẹ̀ Ìbàdàn tó jẹ́ obìnrin kò séyìí kankan tó wà lórílẹ̀ àlàyé mọ́ ó túmọ̀ sí pé tó wáyé pé Wásílà fojú kéégún olóòlù lóòótọ́ ni àjẹ́ wípé Wásílà gangan ó ti dẹni ẹ̀bọra ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò mí ojú tàbí wò mí kò ní fọ etí ẹ fi ń gbọ́ mi kò ní di èmi Àràmàǹdà ọkùnrin ajórúkọ bí àgbàlagbà òòṣà èèyàn tí ó fara tàbàtì àlàpà ẹ pé mo ní kó dúró ti fura nítorí pé ayé ní kọ̀rọ̀ Àràmàǹdà ń bẹ lókè ìpẹ́ ẹ bá mi share fídíò yìí ẹ má gbàgbé ẹ bá mi subscribe sórí YouTube channel mi o yóò dára fún wa ó dìgbà.